edit it, follow up from there. Ẹ kú dédé àsìkò yìí o. A kí yín pé ẹ káàbọ̀ sí ilé bàbá wa Chief Sunday Igboho. Kí ni nǹkan tí ẹ bá wá a lè fẹ́ mọ orúkọ organisation yín, ṣe lè fún wa ní short message lórí nǹkan tí ẹ wá ṣe níbí báyìí lẹ́yìn. Orúkọ wa ni NYGP Democratic Party. Orúkọ náà kó owó àjọ. Orúkọ yìí tí mo sọ̀rọ̀ ní Islam Mohammed Bright. Àwọn síbẹ̀ láti wá kí chief àti láti jẹ́ kí chief náà pé ọ̀dọ́ ni wọ́n. A dẹ̀ need the backup, wọ́n need the support. Torí tabaníkà wò sẹ́yìn, ó ti ń lọ bí 6 years ago tí agreement tó wà láàrin Awólọ́wọ̀ àtàwọn bàbá yìí tó ti parí, which is 2014. Until now, kò sí result. You have a lot of ground tó kún wọn níṣẹ́. Ẹni tó kàwé àtẹni tí ó kàwé lẹ́yìn kó máa ṣiṣẹ́. Wọ́n á rí i pé nílùú wa bíbá yìí, ó kàwé you are not, you are zero. Ẹ bá wò ta ẹ máa rí gbogbo obìnrin, wọ́n ní pé street wà, olóṣù wà, àwọn ìjọba wa ìnáda sílẹ̀. You have to know a lot of ground pé ó wù wọ́n láti ṣiṣẹ́, bọ́ wọ́n rí iṣẹ́, ọlọ́mọ kan ló pọ̀ jù níta. Nígbà tí ọkọ wọn ò lówó láti ṣe responsibility ẹ̀ kò ṣe, kì í ṣe pé kò wọ́n náà láti lọ́kọ̀, kì í ṣe pé kò wọ́pọ̀ láti níyàwó. So ìdílé agbó akẹ́kọ̀ọ́ bá wà pé wọ́n support wa fully because by January 2021 we don't want this again, we want new Nigeria and we must change everything by His grace. Kí ẹ ṣe gan, mo fẹ́ béèrè kan nípa 1914 amalgamation. Kí ni nǹkan tí ẹ lè rí sọ sí, pàápàá jùlọ nínú ọ̀rọ̀ yín tí mo gbọ́ nísìnyí, ẹ sọ yìí pé you want a better Nigeria. The question is, ṣé ẹ̀yin ṣì nígbàgbọ́ nínú one Nigeria àbí fún ti òmìnira ti ilẹ̀ Yorùbá? Ṣé nǹkan tí ẹ fẹ́ nìyẹn? Jẹ́ káwọn tí ó ń wà ní àgbáyé kí wọ́n understand nǹkan tí ẹ ti torí ẹ̀ wá bá bàbá wa. Gẹ́gẹ́ ṣe mọ̀ pé bàbá wa àwọn dúró nídúró pé kí ọmọ Yorùbá kí a gba òmìnira tiwa. So nǹkan tí ẹ lè sọ ní orí ẹ̀ ní ráńpẹ́. Tó ṣẹlẹ̀ ni pé tabaníkà wò láti 2014 yẹn tó ti expire, tọ́dún yẹn ti pay as an agreement between them and the white men, which is British men. A wò pé ìgbà tá à ti rí changes mọ́, the next thing is we should claim for Oduduwa Republic. Because wọ́n ti sọ pé n tí a fẹ́ rọ̀ lè ṣe àti wọn ọ̀dẹ̀ ti lè ṣe, kò sí nǹkan tá a fẹ́ mọ̀ náà. A lè rí pé bá wá gbé ká máa continue lọ báyìí, a máa wà lókè ọ̀run for life látọ̀dọ̀ àwọn olórí wa. So láfi pé àwọn yóò tó ní láti sọ̀rọ̀ báyìí kó tó di pọ́jọ́ tó lọ. Àwọn sọjọ́ yẹn ti ń lọ díẹ̀díẹ̀, tá a bá wo ọjọ́ rẹ̀ àtàwọn bíbá yìí, àti tó káwọn sọ pé àwa náà jẹ́ olórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà yẹn tí wọ́n fi wọ́n sílẹ̀, we have 21, 24, 27 tó jẹ́ president nígbà yẹn. And now we are nothing, a lè ṣe councillor, tortoise of as a state honourable. So which is very very bad. And ilé ìlú jẹ́ kí wá bọ́ síta báyìí pé we want to claim our rights because under government there's what they call rights, duties and obligations of the citizen. Tí a dẹ̀ lè sọ pé ẹ̀tọ́ wa rè tí wọ́n fún wa. Ìyẹn ló jẹ́ kí àwọn náà pé ẹ jẹ́ ká bọ́ síta, ká sọ tiwa sókè, ká mọ tí a fẹ́, ká dẹ̀ claim ẹ̀tọ́ wa, kọ́ lọ́dẹ̀ gbà fún wa. Ẹ ṣe ní àkótán lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà àti bá máa gbọ́ yín yé pé nǹkan tí ẹ fẹ́ ni kí ọmọ Yorùbá kó dá dúró, not one Nigeria, because message ẹ̀ sì tún repeat. Àwọn èèyàn dẹ̀ ti ń béèrè pé ṣé àwọn tí wọ́n wà níwájú wa are they truly ready for Yoruba nation or for one Nigeria? We are truly ready. Every one of us that we are here, we are all truly ready because torí gẹ́gẹ́ bí a ṣe ń wò, autocracy and practice as Nigeria as a whole, autocracy and practice ìtumọ̀ autocracy ni wípé ìjọba Hausa nìkan là ń ṣe ní orílẹ̀-èdè wa. Àwa Yorùbá, Igbo, àwa dẹ̀ tí ò lẹ́nu mọ́. Tábà sọ ká wo òṣèlú, origination òṣèlú ó bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Ìbàdàn gangan ni òṣèlú ti bẹ̀rẹ̀. Ilẹ̀ Ìbàdàn ni òṣèlú ti bẹ̀rẹ̀. Tábà sọ ká wo gangan ní Òkè Àdó lẹ́yìn àwọn bàbá wa Awólọ́wọ̀. Ẹsẹ̀ ní gbogbo ìgbà yẹn agreement tó wà nígbà yẹn ni pé ok èmi ní kákàtí àti ẹ̀ fi ṣàkàwé, èmi ní PDP, ìwọ ní APC. Àwọn bàbá Awólọ́wọ̀, àwọn Yorùbá ti wá claim gbogbo region yẹn tán. Àwọn máa padà wà bá wa pé ó dáná yá ẹ̀yin tẹ̀yìn ní region 5 àtàwọn táwà ní region ẹyọ kan, ẹ jẹ́ ká sọ wá papọ̀, ó yẹ á fún yín ní post báyìí, á fún yín post báyìí, á fún yín post báyìí. Nǹkan ẹyọ kan
tó da gbogbo ẹ̀rú nìyẹn àmọ́ ní ìsìn báyìí àwọn ọmọ Odùduwà àti ṣetán láti ní Odùduwà republic so torí ẹ̀ làwọn ọ̀dọ́ ṣe dìde pé ìyà yìí ó ṣe kí ni o ó tó gẹ́ gẹ́gẹ́ so. sorry ẹ ṣe gan ọ ní kí ni orúkọ yín. orúkọ mi ni Salam Saheed aka Alikidam. Okay. In attachment to that point tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ lé you start from foundation a ò pé tá bá fẹ́ claim Odùduwà you start from somewhere a máa bẹ̀rẹ̀ láti ward lọ sí local government they state from one state to another state and we claim start from there. ẹ ṣe gan. gbogbo ẹ̀yin àlejò mi orúkọ tèmi ò tí orúkọ mi Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho oríṣiríṣi ìpàdé ti lọ àwọn òbí náà ti sọ oríṣiríṣi wọ́n ti gbowó Sunday Igboho dákẹ́ ẹni kókò sọ̀rọ̀ wọn ilé ògbóró ẹni kankan máa ń sọ ohun tó jẹ́ dákẹ́ òjì pé ìgbà tá a kọ́kọ́ plan kìíní yẹn ní October 1st àwọn tá a jọ plan wọ́n sá inú nìyẹn wọn kejì wá ní pèsè mọ̀ gómìnà ní family àwọn family mi bẹ̀rẹ̀ sí ní sákiri wọn sunkún ọ̀yẹ́ kó níbẹ̀ tí wọ́n nìkan ní mo wá láìlò fún wọn àgbòmí tó dẹ̀ fẹ̀ yìnrìn yẹn àwọn rò pé mo láìlò mo lọ tún plan nǹkan míì ni torí pé kí n tó lè jáwọ́ lórí ẹ̀ ó dìgbà tí Yorùbá bá ṣe kí ni o tí Yorùbá bá débi tí ń lọ tó lè jáwọ́ lórí ẹ̀. so now ohun tí mo máa ń fẹ́ ń jẹ́ kí gbogbo yín lọ mọ̀ ni pé ẹ̀yin ọ̀dọ́ a gbọ́dọ̀ ṣera wa lọ́kàn àwa nìyà ń jẹ ìyà ọjà àwọn bàbá yẹn o ìyà ọjà àwọn bàbá yẹn o àńdọ́dọ̀ àwọn bàbá ìyà akẹ́kọ̀ọ́ ọjà àwọn bàbá yẹn o torí pé ẹ̀tọ́ tí wọ́n ń gbà lábújá yẹn ó ti dùn mọ́ wọn lẹ́nu ńkọ́mi wọn ó ti wà lápò wọn wọn ò ní wọ́n dẹ̀ ń ròyìn pé tá a bá ní ká pínsì tá a bá dúró gbogbo ẹ̀tọ́ yẹn máa stọ̀ kó tó di pé àwọn balance yọ pẹ́ òun ti ṣe wọ́n nìyẹn tá a bá wá ní kàn ṣe àfi ká fi tiwọn sẹ́gbẹ̀ẹ́ kan ká ṣe tiwọn ní àbọ̀ wá bá àwọn ọ̀dọ́ la lè jà fúnra wa àwọn bàbá yìí ò ní kankan tó lè ṣe tẹ́lẹ̀ náà àwọn kankan tí wọ́n síwájú kí náà lè ṣe wájú wọn ò ní kankan tó lè ṣe. tẹ́ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ń sìn ọ̀dọ́ lè máa bá mi security ti lọ sí ti àwọn university àwọn ọmọ polytechnic àwọn náà lọ sí gate ní bank àwọn náà lọ sọ bẹ́ẹ̀ náà sọ kàdà náà ṣe weather náà ṣe medicine ṣiṣẹ́ náà lọ kọ́ṣẹ́ ńgbà tí ó sì ń kankan ńgbà tó wọn bá kàwé àwọn bàbá wa àtìyá wa wọ́n máa lọ ta ẹ̀pà lẹ́gbẹ̀ẹ́ títì pé kọ́ àwọn lè parí ìwé kó lè jáde nígbà tó wọn bá jáde university tán wọ́n ní kọ́ máa lọ kọ́ṣẹ́ weather gbogbo àwọn brọ́dà wa àwọn àǹtí wa tó ń bẹ́ẹ̀ lò èbò àwọn náà lè mọ tó jà wọ́n rí bẹ́ẹ̀ tó bá jọmọ lóyìnbó tó bá ti parí sí ọgbọ́dọ̀ rí sẹ́tọ̀ bá ilé sẹ́tọ̀ bá gbéwé ìwé rẹ dé tó bá fún ẹsẹ̀ wá ti lè sẹ́yìn pa ni kọ́sẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí báyìí àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ ló fi yà jẹ́ àwọn ọ̀dọ́ yìí náà ni wọ́n tún wá ń lò fúnra wa báwa kẹsì kọ́ dájọ́ pé afẹ́gbẹ̀tọ̀ wa àwọn kan náà ni wọ́n tún máa kójọ pé kọ́ lọ àtàgùn wa torí kórí àwọn èèyàn ò pé wọn ò ní làákàyè kankan nínú ọpọlọ ìjà tá ń jà ìjà gbogbo wa ní bọ̀ náà Yorùbá ní tẹ̀kùn bá ti débi ọbẹ̀ yọ a sì máa lọ èmi fẹ́ kọ́ jẹ́ pé ọdún tá a fẹ́ mú yìí ọdún 2021 yìí ọdún òmìnira tiwọn ló máa jẹ́ ọ̀gbẹ́nikẹ́ni tó bá wá tako bí Yorùbá ṣe fẹ́ gba òmìnira tàbí tó bá tako ìṣọ̀kan ọmọ Oòduà yìí o ọdún tá a fẹ́ mú yìí ọdún òmìnira ni ó jẹ́ fún gbogbo ẹ̀dá yòówù tó bá tako yìí pé bí àṣẹ ń jẹ Yorùbá yìí ni kí ọmọ jẹ wa lọ ká má pín ká má dúró lórí ẹ̀tọ́ ká má gbẹ̀tọ́ wa o ká má kó onu wàhálà yìí gbogbo ẹnikẹ́ni tí ì bá jẹ ọdún tá a fẹ́ mú yìí ọdún òmìnira ni ọdún òmìnira ni ó jẹ́ fún torí pé ọdún tá a fẹ́ mú yìí ọdún òmìnira ló jẹ́ fún Yorùbá tó dẹ̀ ti wà nú àkọọ́lẹ̀ tó ti rí bẹ́ẹ̀ tó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ torí pé Ọlọ́run gan sọ nínú Bíbélì yìí pé tá a bá ń jà lórí ẹ̀tọ́ wa lórí ráìtì wa lórí ilẹ̀ wa pé ẹ̀tọ́ wa ni mò ń jà fún ó tẹ̀ bá kú sórí ẹ̀ Ọlọ́run rẹ̀ lèyàn lọ. àwọn Fáráò tá a dẹ̀ bá fà wà láyìí wọn ọ̀rẹ́dẹ̀ àti pé ta lọ ní sùúrù torí pé ńgbà tí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ jáde lọ́wọ́ Fáráò kò rọrùn Ọlọ́run sí àyà Fáráò lé Fáráò ọ̀rẹ́dẹ̀ pé kó fi wọ́n lẹ̀ torí gbogbo nǹkan tí ń rí lára wọn àwọn pípù yìí gbogbo nǹkan tó ń rí lára wọn ò fẹ́ ká lọ ẹ wo àpápáǹsì tí ń kà Yorùbá lónìí àwàlà owó tí wọ́n bá pa ń bẹ̀ wọ́n kó lọ sí Àbújá ni wọ́n kó lé Haúsá ni wọ́n kọ́ lọ́mí tún lé Haúsá sí lọ́mí tún Àbújá àti Kánò sí owó tí wọ́n bá pa lẹ́kọ̀ọ́ wọ́n kó lọ bẹ̀ẹ́ àwa la lépo àwa la ń jìyà rẹ̀ àwa àti Ìgbò la lépo àwa náà fìyà rẹ̀ jẹ àwa tún jókòó ká ronú àjókòó ká ronú ká plan pé bọ́ aláṣẹ bọ́lá àwọn pípọ̀ olórí burúkú yìí àwọn kótó àmọ́ dìtẹ̀ ara wa àmọ́ sàbòsí ara wa bọ̀ èmi nígbàgbọ́ pé gbogbo àwọn tí ń sàbòsí yẹn náà ìyá rẹ̀ ó jẹ wọ́n gbogbo ẹnikẹ́ni gbogbo ẹ̀dá ìwé ní sàbòsí Yorùbá ìyá rẹ̀ ó jẹ wọ́n so mo fẹ́ kí gbogbo ọlọ parapọ̀ jíjáde ta fẹ́ jáde lélẹ́yìí a máa jáde togun tí ẹni tì ní nígbà tí pé à ń jólé ọlọ́pàá àdíjólé ọlọ́pàá kò sí tọ́ka pẹ̀lú ọlọ́pàá kò sí tọ́ka pẹ̀lú sójà ní kó wá àtàkì wa káwa rí pé sójà ní bá wa jà kò sí tọ́ka pẹ̀lú sójà kò sí tọ́ka pẹ̀lú ọlọ́pàá
ọlọ́pàá ò lè dá nǹkan kan ṣe láì jẹ́ pé àwọn olè àwọn òjèlú yẹn wọ́n bá rán wọn ṣẹ́. bí president ọba sọ fọlọ́pàá pé lọ sí nǹkan báyìí wò lè ṣe so mo fẹ́ ká mú pé bóyá pé àrùn àtàkì ọlọ́pàá ni o àlọ́ justice ọlọ́pàá àwọn kúrò bẹ́ẹ̀ ohun tá a fẹ́ ṣe ẹ̀tọ́ wa la fẹ́ béèrè fún kò sí pé alọ́nbá ọlọ́pàá jà kò sí lọ́kàn àpọ̀ ọlọ́pàá ni kò wọ́n bá wa jà ká sọ fọlọ́pàá pé kí ni tiẹ̀ sẹ́nu àtọ́fẹ́ mọ ìbọn sì ṣe òsì fámìlì rẹ̀ nu wa ni àbí àyọ̀ jẹ́wọ́ gẹ́ ló náà ń fọ̀ gẹ́ lówó oṣù ìwọ ọlọ́pàá tó kọjú bọ́ sí wa ló náà ń fọ̀ lówó oṣù ìwọ sọ́jà tó kọjú bọ́ sí wa ló náà ń fọ̀ lówó oṣù a ò nírònú ni. ṣé gbogbo ráìtì ẹ̀ ló ń fẹ́ lórí. ṣé gbogbo ráìtì ìwọ sọ́jà tó ọlọ́pàá tó kọjú bọ́ sí wa náà ló rí so a nígbà tí bọ́lọ́pàá jà kò sí tọ́kàn wá pẹ̀lú ọlọ́pàá kò sí tọ́kàn wá pẹ̀lú sójà ẹ̀tọ́ tiwa ní kẹ́kà bọ́ gbòòrò àwọn ọ̀jẹ̀lú àwọn olórí burúkú ọ̀jẹ̀lú tí wọ́n kà wá sí yẹn àwọn lèmi fẹ́ ká face torí pé ọdún eléyìí tá a fẹ́ mú yìí ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹni tó bá fẹ́ kó mọ̀ gbọ́ ọdún eléyìí tá a fẹ́ mú yìí ọdún ayọ̀ ni ọdún òmìnira Yorùbá ni Yorùbá lèmi Yorùbá nìran mi. láti iléeṣẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá TV. so tẹ́yìn bá wá jà lórí ẹ̀tọ́ bàbá rẹ̀ tó bá kú síbẹ̀ kò ní túmọ̀ ọ̀run rẹ̀ lọ́lọ́ ẹ ti kí bọ́ọ̀lù mọ́kàn ẹ má jà sójó kò sójó ẹ má jẹ́ ká sójó kò sí nǹkan kan tí a ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí bá a lẹ́rù wò lè ṣe nǹkan kan fún wa wò lè pa gbogbo alẹ́ kan náà wò lè pa gbogbo ilẹ̀ Yorùbá kò possible so mo fẹ́ eléyìí tá a fẹ́ ṣe ẹ jẹ́ ká plan ká dẹ̀ múra wa lọ́kàn ká mọ̀ sá ká mọ̀ bẹ̀rù ká mọ̀ sàdé ká mọ̀ sàbòsí ara wa ká mọ̀ sàdé ká mọ̀ sá ẹni tó bá sàbòsí Yorùbá ilẹ̀ Yorùbá bí fúnra gbogbo ọmọ Yorùbá tó sàbòsí Yorùbá ilẹ̀ Yorùbá pa gbogbo ọmọ Yorùbá pátápátá tó bá sàbòsí Yorùbá ilẹ̀ Yorùbá pa ìyẹn wọ́n wọlé ẹ̀sìn yẹn lẹ̀ àwọn àgbẹ̀ ọ̀dákẹ́ lórí yẹn lórí ẹ̀ Ọlọ́run bá bẹ́ẹ̀ máa yẹ kó mọ̀ ní lọ́ọ̀dẹ́ mi gbogbo wa nígbà tí Yorùbá bá dúró Ọlọ́run ò ní jẹ́ kó wẹ́ nìkan kan wá àtàwọn tí ń fẹ́ àti gbogbo ọmọ Yorùbá àtàwọn tí sẹ́ni gbogbo wa náà kọ́ la máa kojú omi àwọn kan bẹ tó yẹ pé àfàdúrà jagun lásán làwọn àwọn bàbá wa kan bẹ tó jẹ́ pé àfàdúrà jagun ni wọ́n àwọn àlùfáà kan bẹ tó yẹ pé àwọn fàdúrà jagun nulẹ̀ àwọn wòlíì bẹ tó ń fàdúrà jagun nulẹ̀ kó lè dá lórí òun náà ni wọ́n sì wà àmọ́ dúpẹ́ fáwọn yẹn náà àwọn kan wá ń bẹ tí ó kojú ẹ̀ nínú àwọn tí ó kojú ẹ̀ lèmi wà tọ́ra àjọ kojú ẹ̀ ní sá Ọlọ́run ní sábà jẹ́ ọdún la fẹ́ mú yìí ọdún òmìnira ló jẹ́ fún wa Ọlọ́run dẹ̀ jẹ́ kí á lo òmìnira yẹn pẹ́ àgbáríkà tó tẹ̀lé Yorùbá ọdún òmìnira òun la fẹ́ mú yìí ọjọ́ tá a bọ̀ gbòòrò àníṣọ fẹ́ nìkan kan ohun tó lè mú yín kẹ́bí lè jẹ́ lọ ni pé tẹ bá rí wa pa kó tó dijọ́ yẹn tàbí tẹ bá gbé wa ńlẹ̀ ọjọ́ tá a sọ ọ́ sẹ́yìn aṣọ tà kọ́kọ́ lẹ̀ ń forí bẹ́ lẹ́nu làwọn mọ́lẹ̀ eléyìí ò tiẹ̀ ní déètì. Ìṣọ̀kan ọmọ Yorùbá TV. ẹ ṣé gan ní àkótán láti iléeṣẹ́ Ìṣọ̀kan ọmọ Yorùbá TV ni ó gbé àwòrán yìí wá sí ojú ìwòran yín kí a tó máa lọ ó dàbí bàbá kan ní ọ̀rọ̀ kan láti sọ. mo fi opportunity media mi lè mo fi explain fún yín láti sọ fún ẹ̀yin youth níta home and abroad o lè máa rò pé maybe you are okay tó bá lọ wọnú ilé you are not that okay a lè sọ fún yín pé àwọn tó ń lù wá since 1960 till now same one family náà ló ń lù wá dé ní we need to change that government senate speaker senate president Ahmed Lawal ó sọ pé if you want to change us wait for us 2023 and change every one of us wọ́n mọ̀ páwọn náà ò dáa ló jẹ́ kó sọ bọ́ta lawmaker ó ń sọ pé Buhari should come here láti impeach constitution Nigeria wà okay ó dẹ̀ jókòó síbi kan ní kò kẹ́ wọ́n ní kò kẹ́ o wàhálà tó ń bọ̀ lọ́nà kò ní kan gbogbo wa o agbára Ọlọ́run Odùduwà republic Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ àárẹ̀ change government lágbára.